ṣé mi ni àbí ìwọ ni ṣé mi ni àbí ìwọ ni erin méjì fẹ́ mú mi ní kòtò ọlọ́gbọ́n ayé ẹ rọra ta lọ̀gá ṣé mi ni àbí ìwọ ni erin méjì fẹ́ mú mi ní kòtò ọlọ́gbọ́n ayé ẹ rọra ọlọ́gbọ́n ayé ẹ rọra tó bá jù mí lọ òjò lọ́hùn lọ ọba tó dá wa ló lágbára o ó kàn fún wa káyà lónìí ta lọ̀gá ṣé mi ni àbí ìwọ ni erin méjì fẹ́ mú mi ní kòtò ọlọ́gbọ́n ayé ẹ rọra èyí ti ṣe. ìwọ olórí kúrò tó tó ṣe inú ẹ̀dá ìwọ máa pèrè ẹlẹ́gbọ́n mi nínú ilé kò ní jẹ́ ègbó mọ̀ ṣe wà yé èmi lẹ́gbọ́n nínú ilé èmi lólórí inú ilé tí kò sí kankan tó fẹ́ ṣe bídèmí wò sọ inú ilé ìkòkò ní gbomi kó gbẹ̀yìn kó tún gbà sọ̀sọ̀ mò ń fẹ́ sọ̀rọ̀ tún wò fún ìtẹ́lẹ̀ yẹ̀ ni ìwọ tó yẹ kí mọ́mí ti ju ẹ̀dá tó yẹ kí wọ́n ti fi ẹ́ ṣe sàrà tó yẹ kí wọ́n ti fọ́mọ̀ àwọn tó ọ̀nà àwọn tó níyàwó ní street tó yẹ kí mọ́mí ti ṣẹ́ inú ẹ̀dá mọ́mí gílẹ́tà ìṣẹ́ gílẹ́tà tó pèrè yìí ṣe píríọ̀dù fi kalẹ̀ ṣé wọ́n lọ bí mi fálẹ̀. mo ní pé tí ò bá kí ń ṣe ọmọ àlè ṣé kékeré ló pé ọdún kékeré ló rí àwọn àti ọwọ́ ẹ̀ ìwà á dúró síwájú mi ìwà máa bá mi sọ̀rọ̀ ẹni àtọ́rí pé mo ti ń dákẹ́ fún ẹni ò fẹ́ sọ̀rọ̀ torí mọ́mí àti dáàdì ìwọ láti rí ẹ̀yẹ náà sórí àti mọ́mí àti dáàdì àti mọ́mí àti dáàdì kò sí ọmọ wọn ló fẹ́ yà àṣìgbé nìwọ ìwọ gan àṣìgbé ìwọ gan àṣìgbé ìwọ gan ọmọ àlè ló fẹ́ yà ìwọ gan àṣìgbé ta lọ̀gá ṣé mi ni àbí ìwọ ni ṣé mi ni àbí ìwọ ni erin méjì fẹ́ mú mi ní kòtò ọlọ́gbọ́n ayé ẹ rọra ta lọ̀gá ṣé mi ni àbí ìwọ ni erin méjì fẹ́ mú mi ní kòtò ọlọ́gbọ́n ayé ẹ rọra ọlọ́gbọ́n ayé àfihàn tá a fẹ́ di eré lọ́wọ́ olú àyà sí mi. Àmín. má jẹ́ kó gbòdì lára wa. Àmín. àjáde lórí olú aṣọ wa padà. Àmín. Àmín. Jésù olú àwa. Àmín. 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 Jésù. Ẹ̀gbọ́n náà Abídèmí àbúrò ẹ̀ ń kọ́ kò jọ́ ìwọ̀n ní dáhìn nìyí. ẹ wò ó bóyá ó dà pé ó ń sùn náà ni. Ó ń sùn by this time no. Ìyá Abídèmí ní tọmọ ẹ ò jọ́ ìwọ̀n ní dáhìn. Ṣọlá Ṣọlá. Is it deaf? Are you not there? Ṣọlá? Ṣọlá? Kí ló tó jọ wà ní dáhìn kí ló ṣẹlẹ̀? Dádì mi lè jó yín torí ebi ò pa mí number one and number two tẹbi bá wa ń pa mí mi ò lè jẹ poison so even if I'm hungry I rather go out there to go and find something to eat than eating poison in this house. No, it's not possible, Daddy. What do you mean by poison? Ṣé tó mi ni pé ẹgbẹ́ oúnjẹ tẹ́gbẹ́ serve wa poison wà nínú ẹ̀? No, Daddy, to you it might not be poison but to me poison ló jẹ́ fún mi, Daddy. Oh my God. To you poison. Daddy, ṣe mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ṣe ìtọ́ bá fẹ́ jẹ́ kí peace wà nínú ilé yìí tẹ́fẹ́ ká jọ máa ṣe bá ṣe jọ máa ń ṣe ó dìgbà tí kinní yìí tó pera ẹ̀ lẹ́gbọ́n mi ọdún tó bá tó gba ara ẹ̀ pé èmi gangan lẹ̀gbọ́n nínú ilé yìí then a máa sọ pé òkè pé a máa jọ ṣe papọ̀, Daddy. In the first place òun pe ẹ̀gbọ́n ẹ̀ ní kinní kí ẹ̀gbọ́n ẹ̀ gbà ẹ̀ ní ẹ̀gbọ́n. Yes, Daddy. My God. Ṣọlá. Ṣọlá. Daddy, ẹ wò ṣe tí ò bá ti gbà mí lẹ́gbọ́n nínú ilé ìkòkò ní gbomi kó gbẹ̀yìn Daddy kó tún gbà sọ̀sọ̀ tí ò bá ti gbà mí lẹ́gbọ́n inú ilé yìí ẹ wò inú ilé yìí kò ní jọ gba èmi àti ẹ̀ Daddy, wọn á bínú mò ń ṣe nǹkan lọ́wọ́ nínú ilé. Ṣọlá. Wọ́n mi Ṣọlá. Yes, dear. Let me tell you something. Ọlọ́run jẹ́ ká fojú sunkún àmọ́ wa. Àmín. Tí situation bá ti ń rí báyìí ó máa ń ní bí ìyá sí máa ń ṣe o. Mo dẹ̀ ti notice a strange thing about this girl láti bí ijọ́ mẹ́ta. I want you to call her and talk to her níbi tó bá ti ń gbọ́. Mi ìfẹ́ wà láàárín àwọn ọmọ mi. You know I love them both. Mi nífẹ̀ẹ́ kan jù kan lọ. Please
kí n tó padà rí láti ibi iṣẹ́ kí n ti rí peace nínú ilé and God will help you and bless you. Okay? Adedimeji, God bless you. You know I love you both. Ẹ̀gbọ́n la ẹ̀gbọ́n dẹ̀ màmá jẹ́. Ibi tán bá pè lórí òun fi bẹ̀tẹ̀lẹ̀. Mo fẹ́ kó fọwọ́ wọnú kó dẹ̀ fàbúrò ẹ̀ mọ́ra. I promise you this thing will stop. Mo ti wá màmá yín sórí ẹ̀ máa bá sọ. Okay? Kí n tó padà dé, I want the best. I love you so much, darling. Ta lọ̀gá ṣé mi ní àbí ìwọ ni erin méjì fẹ́ mú mi ní kòtò ọlọ́gbọ́n ayé ẹ rọra èyí ti ṣe tọmọ ìyá méjì dọ̀tá ara wọn. Ọ̀rẹ́ mo ti rí ohun tó send sí mi ó ti wọlé ó ti wọrí mail mi kò sí problem bá a ṣe máa ṣe náà nìyẹn no wàhálà. Alright, you know what? I want you to relax. Tomorrow is another day. I'm at the love is all I you. Okay? Alright, Udaro. Good night. My regards to your family. Thank you so much. God bless you. Where you go? Mommy, Bidemi. Yes, dear. Maybe no more fair by so one or two things. Go to the prayer soon. Niporo, àwọn ọmọ wa mo fẹ́ de ton pa. Àbáwá wọn lọ wọ́n bọ̀ no we tí wọ́n ní tílé kan bá ń tòrò. Ọmọ àlebẹ̀ ni ó ti dàgbà. Ọ̀rọ̀ Ṣọlá àti Bídèmí òun kọ́ mi lóminú gan. Ó dẹ̀ ń jọ mi lójú gan. Tó bá wò ó lọ wò bọ̀ from childhood tàti bí àwọn ọmọ yìí wọn kì í ṣe báyìí. I don't know when they are now growing up náà wọ́n á bẹ̀rẹ̀ gbogbo tó ń ṣe. Kíní dẹ̀ ti ń kọ́ mi lóminú dé pé wọ́n fún rẹ̀ mọ̀ pé èmi fúnra mi ó ti ń affect mi nínú ara. Okay, for instance orí àárọ̀ tí mo ń lọ síbi iṣẹ́ kárí kò sí pé mo máa pẹ́ kí n tó débi iṣẹ́ láàárọ̀ yìí ni ohun tí n bá fojú Ṣọlá rí inú ilé láàárọ̀ yìí look at the way your child walk out on me just like that. Kí lẹ mean by. mo ń sọ fún ẹ náà ni pé kò yé mi. ṣé ọ̀rọ̀ àwọn ọmọ wa lẹ fẹ́ sọ ẹ wá sọ pé tọmọ àlè tílé kan bá ń tòrò tọmọ àlè ibẹ̀ ò bá yìí tí dàgbà nílé yẹn fi ń tòrò so ọ̀rọ̀ àwọn ọmọ wa lẹ fẹ́ sọ kí lẹ mean by that. Is that normal? Ṣé mi ṣe irú ẹ̀ fáwọn tó bí mi. kí lẹ sọ tí ò dùn lẹ́nu yín ṣé ẹ bá nǹkan tí ò jọra wọn lọ́wọ́ mi ni torí pé ọmọ wọ́kẹ̀wé níwájú yín ẹ wá ní torí yẹn tí ọmọ àlebẹ̀ ni ò tí ẹ wọ ẹjọ́ má parọ́ ìbẹ́ yẹn fún mi mọ́ ẹ má parọ́ ìbẹ́ yẹn fún mi mọ́ tí táwọn ọmọ bá tiẹ̀ tí wọ́n bá wù ẹ̀yin náà ti sọ síwájú ẹ ní àwọn ọmọ ìwọ̀n kì í ṣe bẹ́ẹ̀ nígbà kékeré ok wọ́n ti ń dàgbà nìyẹn wọ́n wá ṣe nǹkan kan ìyẹn ò mí ìgbẹ́kẹ́ wá ti wá lọ ronú lọ síbi pé ọmọ àlebẹ̀ ni ò tí dàgbà kí lẹ mean by that ẹ má sọ bẹ́ẹ̀ yẹn fún mi mọ́ o ẹ wò ẹ wẹ́ bá mi fi tó wẹ̀ mí síbẹ̀ mo fẹ́ sùn jàre. Mọ́mí Bídèmí. Mọ́mí Bídèmí. ẹ wo mo fẹ́ sùn. Ìjọ tèmi àti ẹbí ẹ̀rí sọ fún tí mo sọ èrí bọ́ tí mo sọ yẹn ló ti sẹ́ kí wọ́n náà dẹ́ wọ́n jẹ́ mi ní sọ́dún yẹn. Ta lọ̀gá ṣé mi ní àbí ìwọ ni ṣé mi ní àbí ìwọ ni erin méjì fẹ́ mú mi ní kòtò ọlọ́gbọ́n ayé ẹ rọra. Ta lọ̀gá ṣé mi ní àbí ìwọ ni erin méjì fẹ́ mú mi ní kòtò ọlọ́gbọ́n ayé ẹ rọra. Ọlọ́gbọ́n ayé. Kí ló tún ṣẹlẹ̀ báyìí? Wọ ọlọ́mọ wa ríre báyìí. Kí ló dé táwọn ọmọ yìí ń dá mi láàmú báyìí? Jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣáà bá mi dì wọ́n mú bá mi dì wọ́n máa kàn ṣera wọn léṣe. Bá mi dì wọ́n mú mò ń bọ̀. Ọ̀dọ̀ ọ̀rẹ́ mi Àdùnní ni mo wà. Mo máa tó délé ńsìn ṣó ti gbọ́. O ṣe máa dì God bless you. Ọ̀rẹ́ mi kí ló ṣẹlẹ̀ báyìí sí? Kí ló tún dé? Ó ti sún mi. Àwọn ọmọ mi ni. Láti bí oṣù mẹ́fà ni mo ti wà lẹ́nu yìí. Kí àbúrò kó máa sọ wípé kẹ́gbọ́n máa pè wọ́n ní àǹtí. Kẹ́gbọ́n àbúrò ọmọ mi. Ó ní kẹ́gbọ́n òun máa pè wọ́n láǹtì. Ìyẹn ò possible. Láti bó síbò. Láti bí oṣù mẹ́fà nìyẹn. Òun náà tún ti pè mí sí wọn. Ó ń bó nǹkan tó tó ìmọ́ra láti bí oṣù mẹ́fà ọ̀rẹ́. Ó dẹ̀ bù mí gbọ́ rárá. Kí ni mo wá fẹ́ ṣe? Ó ti bù mọ́ra jù, ó ti jẹ́ kó pẹ́ jù. Àsìkò àti sọ̀rọ̀ tí tò ń gbà ẹ̀ but báyìí mo tiẹ̀ ti sọ̀rọ̀ báyìí. Torí pé mi ní parọ́ fún ẹ wàá lọ́mọ ìtì wá pọ̀ tó bá dẹ̀ ti bẹ̀rẹ̀ bọ́ máa múra kó máa nà ẹ̀gbọ́n òun máa fẹ́ bá pa gbogbo máa jẹ́ máa bá dá ní ẹrú. Gbogbo nǹkan tó dáa wọ́n fàdúrà o èyí tó tún dáńdà kejì ni wọ́n tún fàdúrà. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi mọ̀ mọ̀ bẹ́ẹ̀ mi nílé dúró púpọ̀ mọ̀ torí wọ́n ti pè mí tí bá pẹ́ ń sìn wọ́n máa bá nǹkan jẹ́ kó máa lọ tó dáa. Ta lọ̀gá ṣé mi ní àbí ìwọ ni ṣé mi ní àbí ìwọ ni erin méjì fẹ́. Ẹ̀gbọ́n ẹ̀ náà mò ń kú jẹ́ títí ayé ẹ̀gbọ́n ẹ̀ náà ni màá máa jẹ fún ẹ either you like it or not tí ó léyìí. Torí tí ò bá kí ń ṣe ọmọ àlè ni
o ní máa ṣe rádaràda bóyá ń ṣe yìí. dúró náà ṣé kékeré ló pé ní ọdún kékeré ló rò bóyá mo gbà lọ́wọ́ ẹ̀ ni wàá kàn máa ṣe gàràgàrà wàá máa ṣe bákanbákan wàá máa ṣe bó ṣe wọ̀n ẹ́ torí pé mo ti ń wọ ẹran àbí má wọrí jẹ́ kí ìyá àti bàbá ẹ̀ dé màá fẹjọ́ ẹ̀ sùn. ó dùn ẹni wọn tó bá ti gba tèmi nulẹ̀ ikú ni kì í sá. ṣé mo àwọn tó jọ fámílì àwọn kan tébù wàhálà ṣé etí èdè tó gbọ́ pé wọ́n tẹ bẹ́ẹ̀. etí ló ń dùn ẹ kí ló ń wẹ tó lè dìde wọn tó lè ti dá. òkòṣì olóṣì alágbàdì jẹ máa wọ̀ yá àdè máa tó ṣe fún ẹ. ẹ káwọn tí mi bá kúlé ńkọ́ kí ni gbogbo òṣì tí wà tààrà àbúrò ẹ̀ tẹ́ ń bá mi pàfọ́ọ̀mù yẹn àti tó fọ̀ ni mo ti ń gbariwo yìí kí ló ṣẹlẹ̀ ṣe fẹ́ banú lè jẹ́ ni ṣe fẹ́ kàlá sí ni ṣé bàbá yín ló ra léyìn ni àbẹ̀rẹ̀ pọ́n àwọn sí ni máa ń pariwo bí eléyìí kí ni gbogbo wèrè lè tẹ́ ń bá mi dánwò. Ṣọlá kí ni gbogbo wèrè tí wà tẹ́gbẹ́ ń bá mi dánwò yẹn. mọ́mí èmi kọ́ mọ́mí òun ni nà mọ́mí èmi kọ́ tó pé kí ni mọ́bí tẹ́ ti rí yé. kí ni problem ìwọ ọmọ yìí gan. jọ́nà má bínú ìwọ ọmọ yìí kí ni ìṣòro ẹ gangan kí ni ìṣòro ẹ. mọ́mí problem mi kọ́ problem tiẹ̀ ni kò tí ì ṣe nǹkan tí mo fẹ́ mọ́mí ọdún tó bá ti kún lẹ́bẹ̀ẹ́ tó ti gbà mí lẹ́gbẹ̀ẹ́ nínú ilé mọ́mí orí ẹ̀ ni o is either we take it or we leave it. orí ẹ̀gbọ́n àtàbúrò yìí náà ni orí pé ó fẹ́ ṣe ẹ̀gbọ́n lé àwọn ẹ̀gbọ́n ẹ̀ lórí lọ́ọ̀ lóṣù wà báyìí. mọ́mí lẹ́yìn ìyẹn kò sọ̀rọ̀ mọ́ lọ́jọ́ bá bá gbèsè lẹ́yìn ẹ̀gbọ́n náà ní sọ̀rọ̀ tó ní. tí o bá ṣe pé wà lórí ìdúró ni nípa wà lórí ìdúró máa ti fọ́ ìgò lórí ọmọdé. lórí mi ọmọ mi tẹ́ ti rí e àṣìbí ọmọ wọ́n mi tẹ́ gbé wálé tá máa bá mi sọ̀rọ̀ bó ṣe wù. ẹ wọ́n àkọ́ṣe sọ̀rọ̀ ẹ̀ ìfúnná tèmi ni máa bá yín padà nù. ṣé àwọn ìfẹ́ pa mí nítorí Ọlọ́run kí ló dé táwọn ọmọ yìí ní mi lára báyìí mo dẹ̀ ń bá yín méjèèjì tọ́ ẹ̀ dẹ̀ work out kúrò níwájú mi. lọ́ọ̀ ṣàánú mi. ta lọ̀gá ṣé mi ní àbí ìwọ ni ṣé mi ní. Jesus! lóde tó parọ́ bẹ́ẹ̀ látòjú wọn wá. mo lálà burúkú kan ni. irú aláwòrán láì. orí àwọn ọmọ wa méjèèjì náà. Oh my God, lórí ọ̀rọ̀ àwọn ìkéyìn. ṣe ni Ṣọlá ló mú ọbẹ̀ ló fi gún ẹ̀gbọ́n ìpalátòjú. lẹ́fà kò ní ṣẹlẹ̀ lọ́nà àṣírí tí wàá ṣe lọ́wọ́ lọ́wọ́. àbátẹ̀yìn jẹ́ tiwa náà ní bàjẹ́. ohun tó bá rí báyìí àwọn wa máa ń pè pé àlá gọ̀ lómi pé kò gọ̀ àlá ògọ̀ ó gọ̀ ni jẹ́ ká gbàdúrà ká tó sùn padà mo pe lágbára lọ́wọ́ Ọlọ́run àbúrò ní ṣẹlẹ̀ sí ilé ká gbàdúrà. Ọlọ́run wa lágbára wa á fa àwọn ọmọ wa lé ẹ lọ́wọ́ Ṣọlá àti Bídèmí gbogbo ìdílé yà fà wọ́n lé ẹ lọ́wọ́ Ọlọ́run alágbára bá wa dúró tì wọ́n ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn bá wa fi wẹ̀ wọ́n ẹ̀jẹ̀ kárí ìnira lórí wọn. ṣé mi ní àbí ìwọ ni ṣé mi ní àbí ìwọ ni erin méjì fẹ́ mú mi ní kòtò ọlọ́gbọ́n ayé ẹ rọra ta lọ̀gá ṣé mi ní àbí ìwọ ni. I'm Clay by name. Can I know your name? Bídèmí. Wow, nice name. Thank you. If you don't mind, can we have a little talk? Okay. Honestly, seeing you for the first time, I really like you. You're looking beautiful. I don't know why. Among your friends, I really love you. And I want you to be my babe, my woman, the mother of my kids. I don't know if you can. O kàn rí mi, èmi àtàwọn ọ̀rẹ́ mi lọ, ó dá mi dúró. Ó wá ń sọ fún mi pé ìwọ like mi, ìwọ fẹ́ kémi jẹ́ ìyá àwọn ọmọ ẹ. Ṣé mi àti ẹ ti ríra rí ni? It doesn't matter now. Ó matter mi. Kò dìgbà tí bá tó rí ẹrí kí n tó like. Ẹ gbà mí o. Tí ẹ wo rẹ látòkè délẹ̀, wò mí náà, kàn wò mí látòkè délẹ̀. Mo wá aṣọ pa aṣọ tó wọ̀ yìí gan wọ́n bọ́ sí ẹ lọ́rùn ni. Because tí ó bá yẹ pé wọ́n bọ́ aṣọ yìí sí ẹ ní ọrùn, ṣòkòtò yìí ó gùn jù ẹ lọ.
bàtà tó wà lẹ́sẹ̀ ìgbọ̀n ẹ̀gbọ́n ẹ̀ tó fún ẹ ní bàtà yìí gan bóyá àwọn tó ń ṣiṣẹ́ ní bólà òun ni ibẹ̀ lọ tí kó bàtà wá fún ẹ àwọn tó wá dúró síwájú mi àwọn tẹ̀tẹ̀ yẹn tẹ̀tẹ̀ àwọn tó ń ráyé yẹn. aṣọ ńlá kọ́ lè yan la. ó dà kó stupid. mo lówó má láti fọwọ́ kàn mí kókó ṣì sàn ta ni ẹ̀gbọ́n náà tó. kò lè tó yẹn bẹ́ẹ̀. ó máa lágbára báyìí mo dẹ̀ láìkọ́ mọ́. ta lọ̀gá ṣé mi ní àbí ìwọ ni. ọ̀rẹ́ o ìròyìn ayọ̀ mo tẹ̀ ní mú wá fún ẹ lẹ́ni torí ọ̀rọ̀ tó bá ọ́fíìsì lẹ́gìn tí wàá bá ẹ bọ̀ mi ò lè gbé sára kà á ṣáà wá sílé kà wá celebrate ẹ̀ kọ́ńtrátì AGF tá à ń lé látọjọ́ yìí wọ́n ti àwọ́ọ̀dù kọ́ńtrátì yẹn fún wa ọmọ yìí ni wàá bá ẹ lé pé kí n sọ fún ẹ ọ̀rẹ́ wa mo ń ṣàlàyé ọ̀rọ̀ fún ẹ látẹ̀ǹkan. ọmọ ìyá ṣé ò bínú ó ń bá mi sọ̀rọ̀ kan sí láìpẹ́ yìí. mo ní ròyìn ayọ̀ ni mo mú wá fún ẹ contract AGF tá à ń lé látọjọ́ yìí wọ́n ti àwọ́ọ̀dù ẹ̀ fún wa. congratulations wọ́n sọ rẹ̀ a kú oríire ọlọ́run á jẹ́ kí ó bá wa ka lẹ́bẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run. kí ló dé. ọ̀rẹ́ àti ń bọ̀ rẹ̀ wà bọ̀ náà ó tó jọ́ mẹ́ta ẹni tó yẹ dẹ̀ máa kú tó máa wẹ̀yìn kò tọ́ kéèyàn fara pamọ́ fún ọ̀rẹ́ inú mi ò dùn nǹkan ń ṣe ọ̀tá mi gan gẹ́gẹ́ bí wọn náà ṣe mọ̀ pé àwọn ọmọbìnrin méjì péré ni mo bí àwọn méjì tó ń wé wọn dùn mí nú látàárọ̀ dalẹ́ láti ìgbà tí wọ́n ti ń dàgbà àbí kí la ti ń gbọ́ Ṣọlá ọmọ pé Ṣọlá ni àbúrò Bídèmí lẹ́gbọ̀n kí wọ́n la ti ń gbọ́ wípé Ṣọlá tó jábúrò ó máa lé ẹ̀gbọ́n ẹ̀ kiri nulẹ̀ ni wípé ẹ̀gbọ́n òun gbọ́dọ̀ gba òun lẹ́gbọ̀n òun là gbà débi wípé tí n bá sùn mi lè fojú lé orun mọ́ pé kọ́lọ́ má tẹ̀lé jẹ́ kán tiẹ̀ lọ́mọ́bẹ̀ níjọ́ kan kó gúnra wọn pa tòlẹ́ sẹ́yìn pé tèmi àti àwọn bá jókòó báyìí wọn respect wa mọ́ o wọn máa léra wọn kiri ni ó dẹ̀ mọ́ health status mi pé BP mi kò wá okay lẹ́nu ọjọ́ mẹ́ta yìí èmi àti ìyá wọn sùn ìyá wọn lálàá lójijì lókọ̀ ké wá lójú oorun lójijì gbogbo ẹ̀rù tiẹ̀ bà mí pé kí ló ń ṣẹlẹ̀ nígbà tí máa bí lónìí lọ́la pé òun rí Ṣọlá àti Bídèmí níṣẹ́ náà para wọn kẹ́lẹ́ máa má jẹ́ kí n ríru eléyìí ó dẹ̀ mọ̀ pé mi mẹ́ni tèmi mọ́bi kankan Ọlọ́run mi náà ni ọ̀rẹ́ ó ti sú mi gbà mí tó ń ṣe mí nìyẹn tí ò jẹun wà ókè nìyẹn o contract ló ní yóò bọ́ sí torí kí náà ṣe ń ṣe náà. lórí ọmọ náà. God bless you àwọn ọmọ tí mo wá ń torí wọn ṣiṣẹ́ ni wọ́n múnú mi dùn kí ni mi ní ronú sí ìrònú ó ti fẹ́ ṣe mí ó dẹ̀ mọ status mi pé mi wà ókè kí ni mo fẹ́ ṣe lórí àwọn ọmọ ìkó yé mi ọ̀rẹ́ ó sú mi. àmọ́ máa gba àdúrà náà àdúrà wa dé gbà ní ọlágbára. àmín mo ti gbàdúrà mo ti gbà àwẹ̀. ọ̀nà àbá àyànjú ẹ̀. oṣù ọ̀rẹ́. ọ̀nà àyànjú. mo nígbàgbọ́ nú Ọlọ́run o pé tó fi tiẹ̀ lẹ̀ tó ń gbọ́ tẹni lẹ́ni Ọlọ́run ló ń bá gbọ́ tiẹ̀ tó ń wáyé náà sìn ká ní kò sí pé bó ṣe wà láàrin wa tó ní àtúnirú eléyìí náà but this one call for celebration ọmọ ìyá for more success progress and more peace by God grace. ta lọ̀gá ṣé mi ní àbí ìwọ ni. kí ló dé Ṣọlá because mo ń gbọ́ kí ló ó ń bu àbí báwo ṣọmọ yẹn sick ni ṣé kò mọ̀ pé ẹgbẹ́ ẹ̀ ló jẹ́ ni. ó yà mí lẹ́nu o. kò dẹ̀ mọ̀ pé ó gbádùn o. nǹkan tó yé mi ni pé ṣé ọmọ yẹn ti gbàgbé pé àwa la síwájú ẹ̀ dé street ni àbíjọ́ wo ló dé street tó fẹ́ máa tẹ̀lé basubasu mi ò understand and ìwọ náà kì í ṣe ọmọ báyà bọ́ mi ò mọ oríṣi tó ń fọwọ́ tútù mọ́ ọ̀rọ̀ yìí jẹ́ ká bá ọmọ yìí wí ọmọ yìí ní ìdìbà wí. ṣe rí ọmọ Ṣọlá yẹn ọ̀rọ̀ ẹ ti sú mi àzìn tá a bá wà nílé gan ilé máa dúró tì mí tán ní sẹ́ẹ̀ ní pé bí máma wò pé ó kéré àwọn tí mò ń ṣe fún lórí street ó kéré jù wọ́n lọ àwọn tó jù ẹ lọ ni mò ń ṣe fún bọ̀ máa wò pé ẹ̀jẹ̀ mi ni ẹ̀jẹ̀ rẹ̀ ni mo ṣe rán àwòrán pé ó má yẹ kí n ṣe kíní ẹ̀ fún ẹ náà pé ó ń gbá lórí mi gidi ó wà lẹ́gidi. ó bẹ́ẹ̀ sí a máa treat fọkàn bàbúrò ẹ̀ like ó ní láti mọ̀ pé nǹkan tóun ṣe à ń ṣẹgbẹ́ ìyá ìlàwọ̀ ajẹ́ ní street ṣé you understand and bọ̀bọ̀ kúkúrú a máa treat fọkàn bẹ̀ gẹ́gẹ́ bí bọ̀bọ̀ kúkúrú ọjọ́ ẹ̀ tó ń dẹ́dúró tó ṣe ṣùgbì wèrè yẹn ọmọ yẹn sì a máa ṣe léṣe ni gbàgbé kó jẹ́ blood ẹ̀ because nǹkan tó ń ṣe fún ẹ ó máa ṣe fáwọn àtàjọ rẹ̀ ó dẹ̀ mọ̀ kémi ò náà ìṣòro ogun yẹn. tó ní a ní láti treat fọkàn. ṣe rí ọ̀rọ̀ Ṣọlá kò ń ṣe nǹkan táwọn máa gbàgbé ẹni gbàgbé ọtí ẹ̀yin náà mọ̀ mí láti lẹ̀ pé ó wà nílẹ̀ ó ń gbá lórí tèmi gidi gan bọ̀ ọ́ lápẹ́ mo kàn wò pé torí pé ó jẹ́jẹ́ mi pé àbúrò mi tó ẹ̀ lè ṣe jẹ́ kí n tání kò ń ṣe máa ti sáré
ẹ̀yin náà mọ̀ mi má ti sáré ṣe fún pápápá má dẹ̀ mójú. a máa ṣe fún we must trust there like seriously but Ọlọ́run tẹ́ bá mọ bí kinní yẹn ṣe ń ká mi lára ó ń dùn mí gidigidi máa kó calm down máa kó calm down jẹ́ kó ṣe kinní yẹn fún ọmọ yẹn ò serious ó tún káwọn ẹgbẹ́ òṣì àwọn wọlé ẹgbẹ́ a need láti bá wí kó mọ̀ pé àwa sì sí ní òun ní streets nǹkan tó nídìí nìyẹn kò nídìí ìyà púpọ̀ kákàn jẹ́ kó mọ̀ pé ìyá làwa jẹ́ ní streets. ẹ jẹ́ ká ètè máa lọ kò sí wàhálà ó ní orúkọ tá a bá máa sọ ọmọ ẹ̀ inú ẹ̀yin ló máa tọ́ ọmọ yẹn ta lọ̀gá ṣé mi ní àbí ìwọ ni ṣé mi ní àbí ìwọ ni erin méjì fẹ́ mú mi ní kòtò ọlọ́gbọ́n ayé ẹ rọra ta lọ̀gá ṣé mi ní àbí ìwọ ni erin méjì fẹ́ mú mi ní kòtò ọlọ́gbọ́n ayé ẹ rọra ọlọ́gbọ́n ayé ẹ rọra tó bá jù mí lọ òjò lọ́hùn lọ ọba tó dá wa ló lágbára ó kàn fún wa káyà lónìí ta lọ̀gá ṣé mi ní àbí ìwọ ni erin méjì fẹ́ mú mi ní kòtò ọlọ́gbọ́n ayé ẹ rọra èyí ti ṣe tọmọ ìyá méjì dọ̀tá ara wọn èyí ti ṣe tọmọ ìyá méjì dọ̀tá ara wọn ọ̀rọ̀ yìí ó lẹ́yìn olóye ayé ẹ fòye gbé ọ̀rọ̀ yìí ó lẹ́yìn ọlọ́gbọ́n ayé ẹ rọra ta lọ̀gá ṣé mi ní àbí ìwọ ni erin méjì fẹ́ mú mi ní kòtò ọlọ́gbọ́n ayé ẹ rọra. ògbé sísá mi wà bí báyìí. ṣé ẹ̀ ń jowú? àtọ̀ jowú kẹ̀. ẹ má jowú ìyàwó. sísá mi ò lè jowú abẹ́ ń jowú ni. èmi sọ fún ẹ. ẹ má jowú wa. Take his name out. Bẹ́ẹ̀ ló rẹ̀ sùn. Àǹtí mo bọ̀. ta lọ̀gá ṣé mi ní àbí ìwọ ni ṣé mi ní àbí ìwọ ni erin méjì fẹ́ mú mi ní kòtò ọlọ́gbọ́n ayé ẹ rọra ta lọ̀gá ṣé mi ní àbí ìwọ ni erin méjì fẹ́ mú mi ní kòtò ọlọ́gbọ́n ayé ẹ rọra ọlọ́gbọ́n ayé ẹ rọra tó bá jù mí lọ òjò lọ́rùn lọ ọba tó dá wa ló lágbára ó kàn fún wa káyà lónìí ta lọ̀gá ṣé mi ní àbí ìwọ ni erin méjì fẹ́ mú mi ní kòtò ọlọ́gbọ́n ayé nǹkan pọ̀ láṣìjọ máa ṣe láti máa ṣe gan ó ti yé kò dìgbà tí bá tó fi àsọmọ gbòòrò nàí náà ti mọ̀. All right, no problem. Àǹtí mọ́mí pè mí nísìnyí wọ́n ní ká máa bọ̀ torí gbọ́dọ̀ abẹ́ lọ ṣe nílé. So àwọn mọ́mí ìjàre ó ní kò tó yẹ ká bá wọn ṣe látàrọ̀ tá a ti ṣe so wọ́n pé tá a bá dé a máa ṣe so wọ́n ti pè mí lórí fún pé ká máa. Àwọn òrì a máa rí I still have a long day. Why not? I do. Mr. Lako meet me like I should just for a long time now. Seriously ọ̀nà àti báwo ṣe máa ń jọ̀rọ̀ ẹ̀ lẹ́nu nílé. Wọ́n á jọ̀rọ̀ ẹ̀ tí wọ́n. Àbí nítorí kó máa ń àǹtí wálé ní ìlú. No. Àwọn ṣe bẹ́ẹ̀. Not at all, not at all. Don't worry. Àti ó yá, ẹ jẹ́ ká máa lọ kí mo ti kẹ́ pé. ta lọ̀gá ṣé mi ní àbí ìwọ ni ṣé mi ní àbí ìwọ ni
erin méjì fẹ́ mú mi ní kòtò ọlọ́gbọ́n ayé ẹ rọra. Ta lọ̀gá ṣé mi ni àbí ìwọ ni. Mọ́mí ẹ wò, mo fẹ́ lọ ṣe nǹkan lónìí. Ṣọlá dàda gbé báàgì sí mi. Kí ló sọ? Kò bá gbé báàgì sí mi. Kí bẹ gbé báàgì sí mi. Mọ́mí, ẹ jọ ìgbà wo lẹ bá ṣẹ́wó lọ́mọ. Nínú mọ́mí ẹ má ṣe hà. Nínú ìran yín, níbo lẹ ti rí ẹ̀gbọ́n tó ti lọ gba nọ́mbà boyfriend àbúrò ẹ̀ tó ipá àbúrò ẹ̀ mú jáde. Mọ́mí ẹ má pè Ṣọlá. Mọ́mí kò tó máa ń dún máa ń pariwo Ṣọlá. Sórí torí pé mo mú ọmọ yín jáde kúdẹ̀kúdẹ̀ wú mi kí n mú jáde bó fẹ́ mú kọ̀ pé bó fẹ́ mi kí kọ̀ fi please ẹ̀ pé ní mú ẹ̀gbọ́n ẹ̀ wá o ló jẹ́ kí n mú ọmọ yín jáde mo wá mú jáde mo fẹ́ sáré lọ restroom kí n tó dé ọmọ yín ti ń gba nọ́mbà boyfriend mi mo rí everything gbogbo shit tó ṣe bẹ́ẹ̀ ni mo rí pátápátá bọ̀ mo kàn dákẹ́ mi kàn sọ anything tó pé kí ni mi fẹ́ cause nuisance níwájú bọ̀bọ̀ yẹn. ayé ń ṣerú ẹ̀ nǹkan tó bá fẹ́ ṣe ni kò ṣe kò dẹ̀ sí nǹkan tó lè ṣe fẹ́mi mo ti gbá náà nìyẹn tó bá fẹ́ kú ni kò kú tó bá fẹ́ parẹ́ ni kò parẹ́. mọ́mí ṣe gbọ́ sórí mi ì ní kankan tí mo fẹ́ ṣe fún ẹ akèrègbè ẹ ló máa ju èmi tá máa fokùn sí. wọ́n mi mọ́mí mi tẹ̀ ní nǹkan tí mo fẹ́ bá ẹ sọ sórí nínú ilé yìí nínú wíìfù yìí kò lè gba èmi àti ẹnìkan jáde láyé fẹ́ nìkan ni mo dẹ̀ máa ṣojú yín. kọ́ ló máa rí ó ṣe lọ́wọ́ àdúró kojú sí kànga. wọ́n bí báyìí kí ni nǹkan tó tún ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ boyfriend ẹ̀ báyìí. ẹ ó ní mo gba nọ́mbà boyfriend òun tó bá ní mo gbà náà nìyẹn tí yóò dẹ̀ sí nǹkan tó fẹ́ ṣe fún mi. ẹ wọ ẹ kìlọ̀ fọmọ yín. ẹ bèrè nǹkan tó bá ṣẹlẹ̀ lọ́wọ́ èmi nǹkan tó ṣẹlẹ̀. mo lọ́mọ aṣá ni. ọ̀rẹ́ nǹkan tí sísè ṣe bá dọ̀ báwo ni sísè máa ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn mi ò expect pé sista lè máa wúrú wa bàbá àlọ́ ṣe máa seduce boyfriend ẹ̀ ṣáde ẹ̀ máa ń jẹ̀ fún ara wọn ni o torí kò tiẹ̀ yé mi. ìbú tẹ̀ ṣe wà yẹn ó ń fọ́ mi lórí ó ń bẹ̀rẹ̀ Ṣọlá àdọ̀kọ̀ wọ́n sọ fún mi ṣùgbọ́n kan tí mo ń rò mọ́ ọmọ wèrè yẹn lára bóyá kan náà ló jọba ọkàn náà ló jọba tí bá ṣe bẹ́ẹ̀ ni ojú ẹgbẹ́ kan ti máa lọ léde. o máa ní láti calm down ṣó ti yẹ ọmọ yẹn ni òkín burú títí ká lè fẹ́ kó pàjẹ́ wàá calm down ni o lè pa ọmọ yẹn nítorí ọkùnrin ṣó ti yẹ so jẹ́ ká mójú kúrò ń bẹ̀. máa rí ẹ ní club lálẹ́ àbí báwo. ọjọ́ ṣáà lọ gbé wúpa wúwa mi ti dé. ó yẹ kí n sìn ẹ́ bọ̀ mo ní nǹkan tí mo ń ṣe. wọ́n má wọrí wàá gbélé gbọ́ ó dàbọ̀ wẹ́rẹ́. Ta lọ̀gá ṣé mi ni àbí ìwọ ni ṣé mi ni àbí ìwọ ni erin méjì fẹ́ mú mi ní kòtò ọlọ́gbọ́n ayé ẹ rọra. Ta lọ̀gá ṣé mi ni àbí ìwọ ni erin méjì fẹ́ mú mi ní kòtò ọlọ́gbọ́n ayé ẹ rọra. ọlọ́gbọ́n ayé ẹ rọra tó bá jù mí lọ òjò lọ́hùn lọ ọba tó dá wa ló lágbára o. dáadé rí pé fíìmù yẹn wà òkè àbí ẹ láìkè. darling mo enjoy ẹ gan sometimes bẹ́ẹ̀ kó tó di pé mo fẹ́ màmá yín I love Korea film torí ó ti jẹ́ pé wọ́n ń parọ́ náà mo máa ń try láti follow wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. irọ́ wọn kọ̀ pọ̀ náà ni. ẹ kò lè dáadé mo wà dáadé ṣé o pé olórí burúkú lárábìnrin yìí Ṣọlá àṣé olórí burúkú dáadé ẹjọ́ ẹ má dá sọ̀rọ̀ ṣé o pé olórí burúkú tí ẹ ti bàjẹ́ dànù ìwọ lọ́sẹ̀ di boyfriend tèmi ṣé o bá kéèyàn kan lọ́yàn kéèyàn kan nídìí kí o máa rùn káàkiri ṣé o fẹ́ mi lè fọ́ fún ẹ ni kò lè fọ́ fún ẹ láyéláyé níbo ló fẹ́ gbà fọ́ fún ẹ ìwọ báwo dáadé ẹjọ́ má dá sọ̀rọ̀ yẹ ìjọ́ torí Ọlọ́run ìwọ máa bẹ́ mi fà o fọ bẹ́ẹ̀ mi dọ̀kọ o fọ àbúrò ẹ̀dùn boyfriend o tiẹ̀ lójú tì. ṣé wọn nìkan ló máa kọ́ gba boyfriend yẹ kí ló ń gbé tó ń gbin tí wọ́n pé bóyá bàbá ẹ̀ wà lórí ìjókòó ni màá ní kó sáré kú síbí báyìí ìsìn àbórí eléyìí ti yí ni wàá kọ́ máa bá mi sọ̀rọ̀ ẹni ọ̀hún máa ṣe bẹ́ẹ̀ pé bóyá ó ń gbá lórí tèmi gan tó bá di wèrè àjọṣe wèrè fúnra wa ní kíni. wèrè lẹ́bí lọ́mọ o torí tẹ́lẹ̀ tí wọ́n pẹ́ wèrè lẹ́bí lọ́mọ lórí burúkú yìí òun gbé mi láburú ẹ̀ ó dẹ̀ tún náà ṣẹ́dùn sí bọ́ọ̀lù ẹ̀ ní tèmi ó pọ̀ lórí burúkú kò lè dùn fún ẹ kò lè dùn fún ẹ tí wọ́n ti ṣe é láti olórí burúkú kò lè dùn abẹ́rẹ́ orí pátákó olórí burúkú pátákó ṣọlá fúnlẹ̀ rí lẹ́yìn pátá lọ gbọ́dọ̀ ẹ̀ tún láti rí ilé ẹjọ́ sí ìtọ́jú ìbàjẹ́ kí n má tó wa lọ́mú kí n má tó wa yẹn kọ́ sí lọ́mú kí n yọ dáwọ̀ ẹ̀ ká sọ́ọ̀lì yìí mi ò mi tó wà ṣé tí lè kọ́ dáadáa ṣé tí lè kọ́ dáadáa.
ọjọ́ àjìnà síra wọn lágbára Ọlọ́run. ọmọ ìjì sọ mí dòkú ọ̀sán gangan. ó máa dùn ẹ́ gan tó ti gbọ́ ọ̀rẹ́ mi má dẹ̀ sunkún mọ́ ọjọ́ àjìnà sí Ọlọ́run á wà pẹ̀lú ẹ. Ọlọ́run á mú yẹn ẹrù yẹn méjì ti wà ní tẹnìkan fún mi báyìí Ọlọ́run wá ṣàánú mi o. ó tó ọ̀rẹ́ mi àgbà táwọn ọmọ ìtàn fi ìjọ̀gbọ́n tiwọn yìí tán fi pa bàbá yìí dànù báyìí ọ̀rẹ́ mi ó ti tó ọ̀rẹ́ mi Ṣọlá láti mo fẹ́ ro tèmi fún báyìí àgbà tẹ́ ṣe báyìí fún bàbá yìí Bídèmí adẹ sọ ìyá yín kékékékékéké gbọ́ ọ̀rẹ́ mi ó ti tó ọ̀rẹ́ mi ó tó Ọlọ́run bá mi yí lọ́kàn padà ọ̀rẹ́ mi ó ti tó ọ̀rẹ́ mi ó tó tó bá wòṣọ kó máa rò látẹ̀lé lọ́dún la òkú tó ti kú. Ta lọ̀gá ṣé mi ní àbí ìwọ ni. báwo ni ọ̀rẹ́ mi ṣó yẹn jẹ́ ìyá rẹ̀. ṣé mi ní àbí ìwọ ìwọ ni. náà kọ́ ẹ̀dẹ̀ kọ́ ọ̀rọ̀ ẹ̀yìn ọjọ́ ẹ tó máa kó àdàgbà ọjọ́ àjìnà síra. Báwo tiẹ̀ ni ọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀yìn ṣé wọ́n dẹ̀ ti change. bákan náà ni kò sí yàtọ̀ kankan kàkà kó sàn lára ìyá jẹ báyìí ó fi gbogbo ọmọ ẹ ó fi bí obìnrin ni. ìyẹn má dẹ̀ tún lágbára bí èmi ṣe ń wo gbogbo nǹkan yìí gan-an ọmọ yẹn ò ń ṣojú lásán ò ń ṣojú lásán rárá because ọ̀rọ̀ yìí ni bàbá wọn kú lé lórí sí iná wọn ò tún jáwọ́. ṣé ti ẹ̀rọ wọn ṣọlá yẹn kí ni bàbá wọn ṣaláìsí báyìí ó tún bẹ̀rẹ̀ wàhálà yẹn ni ó bẹ̀rẹ̀ padà ni. ó dáa tó bá wá rí bẹ́ẹ̀ máa mú ẹ dọ́dọ̀ bàbá kan bàbá yẹn ó confam máa mú ẹ débẹ̀ because ọmọ tiẹ̀ ọmọ tèmi náà ni a lè máa wò wọ́n ràn báyìí tó ti yé ọ̀rẹ́ mi ìdẹ́fẹ́ kó gbé nǹkan kan sọ́kàn but tá bá dọ́dọ̀ bàbá yẹn gbogbo ẹ̀ máa níyànjú lágbára Ọlọ́run tó bá ti yẹ ó ti yẹ ọ̀rẹ́ mi ṣò níyàwó alágbára náà ó ti sún mi o. wá àdúpà rẹ ni jàre àdúpà rẹ ni kí là wà fúnra wa fún èmi ìṣàfẹ́ kó ronú má ronú nípa wọn rárá má tiẹ̀ ronú nípa wọn rárá ṣó ti gbọ́ ọ̀rẹ́ mi má gbé kankan sọ́kàn òun jọ pé kò séèyàn kankan báyìí o ìwọ nìkan náà dé ló dẹkù fún wọn báyìí ṣó ti gbọ́ ọ̀rẹ́ mi má gbé kankan sọ́kàn. ṣé mo dúdú aṣọ níyàwó alágbára Ọlọ́run ní fi wé ẹgbẹ́ àwọn. àmín. Ta lọ̀gá ṣé mi ní àbí ìwọ ni. àwọn méjèèjì wọ́n bá ń fìjà pẹ́ kánú lé ni kí àbúrò sọ pé kí ẹ̀gbọ́n òun máa pe òun ní àǹtí àmọ́ bàbá ẹnu oníkàn láti gbọ́kàn. ẹ wo ọ̀rọ̀ àwọn ọmọ méjì sún mi o ọ̀rọ̀ wọn ni mo mú wá o kí àbúrò kó ní kí ẹ̀gbọ́n òun kó máa pè òun láǹtí kó láfi tó bá ti kúnlẹ̀ fóun tí ò bá ti lè kúnlẹ̀ fún òun ikú ni ikú ló máa pariwo ẹ gbà mí bàbá ẹ gbà mí mi ò mọ nǹkan tí mo fẹ́ ṣe ó ti sú mi ìjà ní lójoojúmọ́ mi ò ní sinmi. Ifá tàn mọ́lẹ̀ sí. Kí lorúkọ èyí tó fẹ́ kí ẹ̀gbọ́n ẹ̀ kó láti? Ṣọlá ni bàbá. Ṣọlá. Kí lorúkọ tó jẹ́ ìyàwó? Àbákẹ́. Jagunjagun ayé òun jagunjagun ọ̀run. Ọ̀kan ni wọ́n. Márùn-ún sì ni gbogbo wọn ṣe. Ìkíní ọmọlára, ìkejì ẹ̀ka omiṣù, ìkẹta ọ̀fẹ́jú kókókó gbẹ́bọlájà, ìkẹrin ọ̀lànú ẹ̀wọlẹ̀, ìkarùn olùgbọ̀nà àjàkáyé. ẹ̀yin márùn-ún ni mo pè kí ẹ wá gbóhùn èmi Odúméje ṣàṣẹ kí ẹ wá tàn mọ́lẹ̀ sí tó ń wálẹ̀ kí dúdú ó lọ kí mọ́lẹ̀ ó dé. Ìyá ọmọ ẹ ti ṣe nǹkan ìwọ ó ṣe nǹkan ìkọ̀kọ̀ ní ọjọ́ tó ti pẹ́ tó dẹ̀ ní láti jẹ́wọ́ ẹ̀ tí ò bá jẹ́wọ́ kékeré lẹ sì rí o
ó ní láti jẹ́wọ́ ẹ tẹnu dáadáa tó bá wá jẹ́wọ́ àmọ́ ọmọ ìgbésẹ̀ tá a máa gbé. tí mo bá ti tẹ̀ nínú lẹ́yìn ẹ̀ ìrọ̀rùn ti dé bàbá. bẹ́ẹ̀ni. ẹ fọkàn balẹ̀ bàbá bí mo ṣe wá bá yín sọ̀rọ̀ kò sí nílé o ó ti wà lọ́dọ̀ boyfriend ẹ̀ àmọ́ tó bá ti ń dé báyìí iṣẹ́ ti di ṣíṣe màá kàn yín lára láìpẹ́. lágbára Ọlọ́run tó bá ti jẹ́wọ́ Ifá gbé wa àmàríyàn ẹ padà wá àmọ́ tá a bá ti máa ṣe sí. ta lọ̀gá ṣé mi ní àbí ìwọ ni ṣé mi ní àbí ìwọ ni erin méjì fẹ́ mú mi ní kòtò ọlọ́gbọ́n ayé ẹ rọra. ìgbà ìdọ̀tí ni ìyàwó máa ní kí n sáré fún ìnẹ̀bí ṣe tó ń sìn. iṣẹ́ náà jẹ́ wọ́n mọ nǹkan tí màá sọ fún ẹ ó níbi tí mo jáde lọ wọ́n dẹ̀ ń jẹ́ kó yé mi pé ó ní nǹkan kọ̀ọ̀kan tó ṣe pamọ́. nǹkan ìkọ̀kọ̀. jọ̀wọ́ torí Ọlọ́run. mi ì ṣe nǹkan kọ̀ọ̀kan pa sí. mo fẹ́ kó ronú dáadáa kí ni nǹkan kọ̀ọ̀kan tó ṣe pamọ́. mi ì ní nǹkan ìkọ̀kọ̀ tí mo ṣe pamọ́ mọ́ wọ́n náà mọ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin ìwà àtàbúrò ẹ̀ wàhálà yìí ti sún mi. mi ì ṣe nǹkan ìkọ̀kọ̀ kankan pamọ́ the only thing tí mo mọ̀ tó jẹ́ nǹkan ìkọ̀kọ̀ tí mo ṣe pamọ́ ni pé fiancé mi kò fẹ́ wá mú wá báyìí sókè wá introduce ẹ̀ sí. mo fẹ́ introduce fiancé ẹ̀ sí mi yẹn ò kì í ṣe nǹkan kọ̀ọ̀kan náà ò kì í ṣọmọ kékeré débi tó ń ṣe máa sọ fún mi pé torí fiancé ẹ̀ ni wọ́n ṣe máa fi yẹn ò kì í ṣe nǹkan kọ̀ọ̀kan. mọ́mì mi ò ṣe nǹkan ìkọ̀kọ̀ kọ̀ọ̀kan pamọ́ nǹkan tí mo ṣe òun ni mo ti sọ fún yín yẹn. ó mọ nǹkan tí màá sọ fún ẹ bóyá kó sun mẹ́ta tó mẹ́ dáadáa mò ń sùn kó ronú ẹ̀ jinlẹ̀ dáadáa nǹkan tó bá ṣe ní nǹkan kọ̀ọ̀kan kó jẹ́ kí n mọ̀. mọ́mì mi ò ṣe nǹkan ìkọ̀kọ̀ kan pamọ́ nǹkan tí mo ṣe òun ni mo ti sọ fún yín yẹn náà kí ló dé náà nǹkan tí mo ṣe nìyẹn mọ́mì mi ìṣẹ́ ní tìmọ́ lẹ́yìn mi ì ní àṣírí kankan mi ì ṣe nǹkan tí mo ṣe ni mo ti sọ fún yín yẹn. kí ló ṣẹlẹ̀ gan all the time ẹjọ́ yìí náà ṣé mo ṣe kankan pamọ́ ni àbí kí n parọ́ nǹkan tí mi ò ṣe mọ́ra mi wọ́n ní mi ì ṣe nǹkan kọ̀ọ̀kan ni mo ṣe. ta lọ̀gá ṣé mi ní àbí ìwọ ni ṣé mi ní àbí ìwọ ni erin méjì fẹ́ mú mi ní kòtò ọlọ́gbọ́n ayé ẹ rọra. ta lọ̀gá ṣé. ọ̀pọ̀ ọ̀rọ̀ ká gbọ́ ọ̀hún ọlọ́run máa fi ṣe dáadáa fún ẹ. mọ́mí gẹ́gẹ́ mo ṣàlàyé fún mi ní kò sí wàhálà mo máa tọ́jú ẹ ẹni tí mo nífẹ̀ẹ́ sí ní ilé àpátákọ̀ nílà tó dọ̀tí àdúrà yín nìkan àdúrà sí i. àṣọlá tẹ́lẹ̀ bẹ́ẹ̀ wá jíǹtì kan wàá rí yẹn fi ra o. ta lọ̀gá ṣé mi ní àbí ìwọ ni. ọkọ ìyàwó máa jó síbi tó wù ẹ́ máa jó síbi tó wù ẹ́ nígbà tó yáwó lọ́wọ́ bàbá ẹnìkan máa jó síbi tó wù ẹ́ máa jó síbi tó wù ẹ́ máa jó síbi tó wù ẹ́ nígbà tó yáwó lọ́wọ́ bàbá ẹnìkan máa jó síbi tó wù ẹ́ bẹ̀rẹ̀ tọ́lẹ̀ kó jó òjìjòdè sí dáadáa bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kó jó òjìjòdè sí dáadáa bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kó jó òjìjòdè sí dáadáa bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kó jó òjìjòdè sí dáadáa nítorí ọkọ ìyàwó ó sọ wípé ìgbéyàwó ó gba gudugudu méje ìgbéyàwó ó gba gudugudu méje ẹni bá bá ṣe gbéyàwó má ṣe gudugudu méje ẹ ṣe àdúpẹ́ o ọkọ ìyàwó ó ti sanwó mi ọkọ ìyàwó múra wa wá ni ṣó múra mi wá oṣù ọ ní báyìí bọ́ síwájú oṣù ọ̀pọ̀ múra mi wá. àwọn ọkọ ìyàwó oṣù olóṣìṣẹ́ ẹ̀rí múra yẹn látòkè dé sàlẹ̀ ni wọ́n tó pé. oṣù alága mi. ní báyìí àsìkò tó fún ìyàwó láti wọlé ìyàwó láti wọlé ní báyìí
ẹni Olúwa ṣe lóore kó náà wá sókè ó ṣe mí o ó ṣe mí o dúpẹ́ lọ́wọ́ Jésù olùgbàlà hallelujah mo wá dúpẹ́ ènìyàn ló dálé alájà mẹ́fà tó jáde láyé mo dúpẹ́ lọ́wọ́ Jésù olùgbàlà Olúwa ṣe lóore o kó náà wá sókè ó ṣe mí o ó ṣe mí o mo dúpẹ́ lọ́wọ́ Jésù olùgbàlà hallelujah mo wá dúpẹ́ ènìyàn ló dálé alájà mẹ́fà tó jáde láyé mo dúpẹ́ lọ́wọ́ Jésù olùgbàlà Olúwa máa ṣe ń wo Olúwa máa ṣe ń wo Olúwa máa ṣe ń wo Ọlọ́run máa ṣe ń wo. Ayé oníyọ̀rẹ́ ayọ̀ ayé oníyọ̀rẹ́ ayé oníyọ̀rẹ́ ayé oníyọ̀rẹ́ ayé oníyọ̀rẹ́ ayọ̀ ayọ̀ ayọ̀. Bó bá ṣe pé mi nìwọ ni màá jíjó Jésù dáadáa. Bó bá ṣe pé mi nìwọ ni màá jíjó Jésù dáadáa. Bó bá ṣe pé mi nìwọ ni màá jíjó Jésù dáadáa. Ìṣàlùpẹ̀ ó pọ̀ ẹ ṣe ìyàwó bọ́ sí bíbá ìlọ. Ní báyìí wàá wá lọ sí ọ̀dọ̀ àwọn òbí rẹ tuntun wàá lọ kúnlẹ̀ sí iwájú wọn. Ẹ jọ̀ọ́ ẹ̀yin dádì wa ẹ̀yin mọ́mì wa ẹ nawọ́ àdúrà yẹn sí ìyàwó kẹ́ ẹ mọ ṣàdúrà fún ìyàwó lọ síwájú àwọn òbí rẹ tuntun kó lọ gbàdúrà. Bẹ́tí wí ni ó máa rí bẹ́tí wí ló máa rí bẹ́tí wí ló máa rí bẹ́tí wí ló máa rí èyí rẹ̀ rí yẹn àrọ̀ mọ́ bẹ́tí wí ló máa rí 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 èyí àwí yẹn àrọ̀ mọ́ bẹ́tí wí ló máa rí. Ní báyìí wàá lọ sọ́dọ̀ àwọn òbí rẹ náà káwọn náà fi tinútinú kí wọ́n fi ṣàdúrà fún ẹ. Á tù ẹ́ lára o á tù ẹ́ lára o ìgbà yìí o àsìkò yìí o á tù ẹ́ lára o àdúrà sí mi màmá mọ́ mi lọ màmá mọ́ mi lọ ẹ fàdúrà sí mi o màmá mọ́ mi lọ ẹ fàdúrà sí mi o màmá mọ́ mi lọ màmá mọ́ mi lọ ẹ fàdúrà sí mi o kí má mo ṣì kí má má dànù nílé ọkọ kí má mo ṣì kí má má gbapò nílé ọkọ màmá mọ́ mi lọ màmá mọ́ mi lọ ẹ fàdúrà sí mi o. Bẹ́ẹ̀ ti wí lágbára Ọlọ́run àṣẹ àgùn bẹ́ẹ̀ ló ṣe máa rí. Ní báyìí ẹni tó bá ní ọ̀rọ̀ yànjú ní kékeré bóyá bí tó bá lè sọ bí ọkọ àti ìyàwó bó ṣe pàdé ni àbí báwo kó dìde kó kàn sọ fún wa ní ṣókí. Ní ráńpẹ́. Kí ló fà á? Ṣé kí n má sọ̀rọ̀? Ṣé bẹ́ẹ̀ gbọ́ mi lẹ́fẹ̀ẹ́? Àbúrò ìyàwó ẹni sùúrù. Ẹni Mọ́ mi wà fún ọ́nù mi lára. Ẹ fún wọn ní máìkì. Mọ́ mi ẹ máa ṣe sùúrù. Má gbàgbé ní lọ́jọ́ ayé ẹ̀gbọ́n. Mọ́ mi ẹ máa ṣe sùúrù. Mo kí gbogbo yín tẹ́ wà lórí ìjókòó. Ilé tẹ́ fi sílẹ̀ ò ní bàjẹ́ o. Ẹ máa ṣe owó ilé fún ọmọ o. Nǹkan tí mo ní sọ nípa sísítà mi ni wípé
kọ́nà ọjọ́ kó fi ìfẹ́ tó tún gbòòrò kó tún fi sí àárín wọn jù ọkùnrin àdúgbò àmín ṣé mo dúpẹ́ ní báyìí ìyàwó etí ẹ lọ́dọ̀ mi wàá dìde wàá kúnlẹ̀ síwájú ọkọ rẹ wàá wá sí pọ́ọ̀sì yẹn ó fẹ́ lọ ra nǹkan ọbẹ̀ ní ọjà owó tó tówó tó ju owó lọ mo fẹ́ kó bá mi kó sínú pọ́ọ̀sì yẹn alága mi iṣẹ́ kan ìyàwó ẹ̀ dédé. ọkọ ìyàwó máa bá mi kówó sínú pọ́ọ̀sì yẹn owó yẹn dà o. ọkọ ìyàwó kówó sínú ẹ̀. owó yẹn dà o. owó yẹn dà owó jaburata yẹn dà o. owó yẹn dà o. owó yẹn dà o. owó jaburata. owó yẹn dà o. owó tabua. owó yẹn dà o. owó tabua. ẹ ṣé. ní báyìí ọkọ ìyàwó dìde wọ́n bá mi ṣí fìlà yẹn mo sí ọwọ́ ìyàwó ẹ̀ tí o bá ń jáde nílé mo fẹ́ jẹ́ kó rí kí àwọn ẹbí ẹ̀ káwọn náà rí bó ṣe máa múra fún ní fìlà yẹn. ìyàwó dìde ní orí ẹsẹ̀ rẹ̀ bá mi fún ìyàwó ẹ̀ ní fìlà yẹn ó yá jókòó. ẹ padà sórí ìjókòó. jókòó ọkọ ìyàwó ní báyìí ọkùnrin pọ̀ bí báyìí ní jaburata ẹni tó bá wù ẹ́ òun lè dé fìlà owó ẹ̀ fún. wò sọ́tún wò sósì. ẹni tó bá wù ẹ́ òun ló lè dé fún. nítorí ìyàwó ó sọ wípé ẹni fìlà mi bá wórí ẹ lómi adé ẹni fìlà mi bá wórí ẹ lómi adé ẹ má torí mi rèé jàjàkú ẹ má torí mi rèé jàjàkú ẹ má torí mi rèé jàjàkú. nígbà yìí jarí ẹnìkankan tó tún fẹ́ fún ọkọ àti ìyàwó ní ẹ̀bùn sí tí ò bá sí àsìkò ti tó fún ọkọ àti ìyàwó láti fi ẹsẹ̀ rajó. ọkọ ìyàwó etí ẹni bí oya dìde 1 2. ọkọ ìyàwó pèpèrè ìyàwó ni ọkọ ìyàwó pèpèrè ṣúgà. sà bẹ́ẹ̀ ni Ṣọlá ló sọ̀rọ̀ Mr. Emi ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ wá sọ́dọ̀ mi ni ó ní nǹkan tó wà important tí mo fẹ́ sọ fún yín no kò sí problem ó kàn wá very very important ní ẹjọ́ nítorí Ọlọ́run sà. Oh, okay. Máa forward location ibi tí mo wà sí ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ sá. Okay, kò sí wàhálà. Ẹ máa forward ẹ̀ sí nísìn. Ẹjọ́ ẹ máa pẹ́ nítorí Ọlọ́run ẹ ṣé sá. Okay sá, ẹ ṣé gan sá. Máa send ẹ̀ sí ẹ ṣé gan sá. Okay.
kó wo àwọn ṣinṣan yẹn tó bá ti fẹ́ wò yẹn wà lọ́wọ́ nínú living room ibi ìbàyí o ilé ilé mi like máa tẹ̀ mọ́ fún bàbá yìí ṣé o retí àlejò Who is there? Báwo? I'll surely be. Kí ló bá gbogbo ilé wa? Mo rọ́nà náà ẹ̀kọ́ ni mo bá wá. Nǹkan tí máa ń sọ fún ẹni pé nǹkan tèmi àti ẹjọ́ ṣe ó ti di oyún. Àmì ìdẹ̀rẹ́dẹ̀ àti yọ oyún yẹn. Ó ti òwe lépo bo etí mi. Mo ní nǹkan tí èmi àti ẹjọ́ ṣe ó ti di oyún. Ojú ohun àbójú àlà níbo? Fún ẹ lóyún. Ṣé ebi ara nǹkan kan ṣe nínú fámìlì yìí ṣá? Kò tí ó bá rí bẹ́ẹ̀ àbúrò ẹni mo fóun lóyún. Ẹjọ́ kí bíbo lẹ méjì ti Èmi àti ẹ. Ṣé mo ṣe wọ̀nyí méjì bíi fíìmù? Ó dàgbà ìṣe dírámà mi ò lọ́rọ̀ bá wọ̀ sórí wọ̀ sùn kó ronú ara ẹ̀ kó wọ̀ bá tó ṣe. Nǹkan tó sọ pé mo ti lóyún fẹ́ mi dẹ̀ tí rí ìyàrá ìjẹ́ tó sọ pé kí n yọ oyún nǹkan tí máa sọ ẹ̀ tó wọ́n ìkẹ́ méjì kẹ́ fọ́ rí mọ́lẹ̀. Tó bá lọ́jọ́ ní sùúrù lẹ́yìn ìgbẹ́ kankan lọ́wọ́ ẹ̀. Ṣé ó dùn àgbẹ̀dẹ máa lò lẹ́yìn? Bẹ́ẹ̀ ni family bí ẹ̀dẹ̀ máa ń fún àwọn ìgbọ́n àtàwọn àbúrò yìí lò. Cause I don't understand. Àkọ́kọ́ àbúrò yẹn wọlé owó ipá mi sọ̀rọ̀. Èmi làbúrò ẹ̀ pè ní Yẹmí. Ṣọlá pè mí ní Yẹmí. Ó tún máa sọ ní èmi fóònù lórí. Irú ẹ̀dá ẹ̀dá òṣìwò nìyẹn. Tí o bá ṣe pé bóyá èmi èjì jọ ní kọ̀kọ̀ pọ̀. Ṣọlá ò ní wá síbí ìgbà ìkọ́sọ pé wọ́n fóònù lórí. Èmi àti ẹ̀. Ojú ọmọ àbójú àlà. Èmi wà ní inú ilé tiẹ̀ láti jọ ìhọ̀ ọ̀rẹ́ mi fún lóyún. Àbúrò tèmi ló fún lóyún. Ṣé o bí fún mi ní fáńbù yẹn lóyún? Ọkùnrin jẹ́ mi ò gbá igbó. Mi ò gbá igbó. Òkú méjì ó máa bọ́ lọ́run lélẹ̀ mi. Ìwọ fún àbúrò mi lóyún láti jẹ́ tí mo ti wà nínú ilé ọmọ àbúrò mi lóyún. Ṣé mi ní àbí ìwọ ni? Ṣé mi ní àbí ìwọ ni? Èrè méjì fẹ́ mú mi ní. Jọkẹ́, wo ọwọ́ mi ti tẹ̀kú dà báyìí. Àsìkò ti tó láti bèrè kú tó pa bàbá mi lọ́wọ́ wèrè afọ́nú tó pe rẹ̀ láyé sísítà àbí kí ló tiẹ̀ pe rẹ̀ yẹn. So ìwà lórí ọ̀rọ̀ yìí ìwọ yìí bá dùn. Ṣé o mọ̀ wípé wọ́n máa ń sọ̀kan wípé ẹni tó su ló gbàgbé ẹni tó kò lè gbàgbé láéláé èmi tó ń ṣe nǹkan fún tó dùn wo èmi ló dùn jù wò máa jẹ́ kó mọ̀ wípé gúrì àti ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ó yàtọ̀ síra wọn gédégbé sórí tèmi kan ní tí o bá ti sọ́pọ́tì mi tó ti wà pẹ̀lú mi wo màá nǹkan tí màá ṣe fún wèrè yẹn. Ọ̀rẹ́ ò ní ìyẹn ló kéré jù wọn náà mọ̀ pé àti kékeré láti jọ wà so anything tó bá fẹ́ ṣe mo wà pẹ̀lú ẹ̀ tó bá ti yégún ẹ̀ ó ti yọ rẹ̀ tèmi kí ni mo ń ṣe kí légún mi ṣe tí ó fàárọ̀ jò. plant mo ní fún kẹ́ ẹ sọ fún ẹ. ọ̀rẹ́ mi má fọ́ mo wà. ó mọ máa rá bàbá wájú mi báyìí nìbò ó tí ẹ yé tó máa ń gbọ́ lókè lókè tí ẹ wò ó bí máa ṣe máa kọ́ fún ọmọ àṣìdè sweeters ìdè ta lọ̀gá ṣé mi ní. Ìwọ ní oyún fún ọkọ tèmi wo nǹkan tí màá fi ojú ẹ̀ rí nínú ilé yìí tí màá fi ojú ẹ̀ rí ara ẹ̀ àkọ́ oyún bọ́múbọ́mú tó gbé sínú yẹn tí wọ́n sọ pé olóyún afẹ́fẹ́ ló máa bá jáde. mọ́mì tẹ́ ẹ̀ bá gbàgbọ́ ọ̀rọ̀ tí mo sọ fún yín mo ní tabadọ́jọ́ ọjọ́ máa ń pé mọ́mì tabadọ́ṣù oṣù máa ń kó mo sọ wípé kíní tẹ́ pé lọ́mọ yìí èmi àti ẹ̀ ò lè jọ wà láyé á jáde láyé fún mi ni ẹ̀mí sọ fún mọ́mì ẹ má pè Ṣọlá mọ́mì ṣe ti gbẹ́lẹ̀. ẹ lo ọ̀rẹ́ mi àdùn ni àní kí wọn náà mọ àmọ́ kí ló dé tó ń ṣe báyìí fún mi látàrọ tí mo ti ń pè ẹ mo sọ fún ẹ mo ní àwọn ọmọ yìí wọ́n ti fẹ́ para wọn tì mí lọ́rùn ìwọ àti bàbá àtọkọ ẹjọ́ máa bọ̀ ilẹ̀kùn wà ní ṣíṣí máa gòkè bọ̀ ilẹ̀kùn wà ní ṣíṣí òkè o ṣé ọ̀rẹ́ mi. Ikú wà lóko wọ́n ti gbẹ́ sàrí ẹ̀ sílẹ̀ ọ̀rẹ́dì wọ́n ti gbẹ́ sílẹ̀ àti wà àti kíní tó gbé sínú yẹn wọ́n ti gbẹ́ sílẹ̀ ìwà àti tani ìwà kó o gbé iṣẹ́ ṣòwò. ẹ ǹlẹ́ onílé o tó ṣẹ́rí tí ò yé yín lé ní èní lẹ́ máa mọ̀ ìwọ ni mo bá lọ́rọ̀. bàbá mo mọ̀ pé mi náà lè máa bá lẹ́jọ́. ojúkòrò kí ojúkòrò jẹ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ilé mo mọ̀ pé kò ṣẹ̀yìn ẹ oyún inú ẹ̀ báwo ló ṣe jẹ́. oyún tó ń bẹ inú mi ó dá bó ṣe jẹ́ nílé.
ṣe wá rí ẹ má mi kàn ẹ farabalẹ̀ àti wọ ẹ̀gbọ́n tó ń jà lórí tí ò yẹ. Bàbá, èmi ni mo lóyún fún Yẹmí. Bẹ́ẹ̀ ni Yẹmí ló fún mi lóyún. Ṣó fẹ́ parọ́? Kí ló dé dájọ́ wojú ara yín tí kò bá yí àwọn tó wà lórí ìjókòó ṣé kò yé wọ ni ẹ wo ẹ farabalẹ̀ wo mi ojúkòrò kíkó ojúkòrò jẹ funfun ní ẹ funfun ní mi n tó ń gbénú ẹ ni mo bá lọ́rọ̀ mẹ́ta nìyáyé bí mẹ́ta wọ́n bí ifá ládò wọ́n bí òòṣà lè làwẹ̀ wọ́n bí ẹ̀yin eléré ẹ lọ́nú ayé ẹ dúró níbi mẹ́ta bẹ́ẹ̀ ni mẹ́ta ẹ dúró lórí ilẹ̀ ẹ dúró nínú omi ẹ dúró lágbóde méjì òun ọ̀run àtayé lọ́ṣẹ ní ohun mẹ́ta la kò gbọ́dọ̀ ṣe fẹ́lẹ́rè a kò gbọ́dọ̀ níléèwé a kò gbọ́dọ̀ febi pa wọ́n bẹ́ẹ̀ ni èèyàn kan ò gbọ́dọ̀ gbójú títí kó lóun á fìyà jẹ lére èèwọ̀ bẹ́ẹ̀ ni ìdílé yóò fìyà jẹ ìdílé yóò ṣe kọ̀kọ̀ fún ẹ kí lóde tó fi wá ń fìtì náà tí wọn kí dúdú ó lọ kí mọ́lẹ̀ òde ọ̀yá jáde. ẹ má mi kàn ẹ farabalẹ̀ ọ̀yá gbé dúró àǹtàlíyá ń bọ̀ yìí kò sédè tó fẹ́ sọ tí mi ní tẹ́ lóhùn ṣùgbọ́n àwọn tó wà lórí ìjókòó yìí wọn ò gbọ́n tó fẹ́ sọ ọ̀yá pàùndà kó sọ tó máa gbọ́. Bàbá tẹ̀rí fídíò mi tó jókòó yìí ó sẹ̀ mi ó sẹ́lẹ̀ dà mí ìsì ṣetán àti dá. báwo ló ṣe ṣe ṣàlàyé. ó dá bàbá bó ṣe jẹ́ rí. àwa lọmọ eléré o eléré ayé àwa lọmọ eléré o eléré ayé àwa o àwa mà ní àwa lọmọ tí kì í gbọ́ tí kì í gbà o àwa ni àwa lọmọ eléré o eléré ayé àwa lọmọ eléré o eléré ayé àwa o àwa mà ní àwa lọmọ tí kì í gbọ́ tí kì í gbà o àtidé o ewúrẹ́ tó wọlé tí kò kágbò ó dẹran àmúso àgùntàn tó wọlé tí kò kágbò ó dẹran àmúya ẹni fojú di wá o ó fojú di kú ẹni fojú di wá o ó fojú dàrún eléré kì í o kiri pẹ́ẹ́pẹ́ kẹ́ẹ̀gbó kẹ́ẹ̀pẹ́. eléré ọmọ. àwa la rí dùnnú ọmọ. eléré ọmọ. àwa la rí dùnnú ọmọ. a kú àjọ̀dún òní o. ẹ̀yin wa máa rọ́dún sí. àṣẹ. ní báyìí àsìkò ti tó fún wa láti yan olórí tuntun gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé obìnrin tí ò bá ti bàlágà òun ló yẹ fún ipò olórí lélẹ̀ tí gbogbo wa mọ̀ pé láàrin Bídèmí àti Tósìn ìkan nínú yín ló gbúdọ̀ dúró sí ipò olórí mo wá fẹ́ kí ẹ̀yin méjèèjì kẹjọ ṣe àpérò láàrin ara yín láàrin òní títí di ọjọ́ méje eléyìí tó bá fẹ́ fara ẹ̀ sílẹ̀ fún ipò olórí. ẹ ṣeun olórí ní ọjọ́ méje òní a máa wá fún yín ní èsì. ẹ ṣe olórí tó wọ́n máa fi di ọjọ́ méje òní a máa wá fún yín lábọ̀. tó bá di ọjọ́ méje màá máa retí èsì látọ̀dọ̀ yín. ọdún náà 7 days wọ́n ti dé olórí ló dẹ̀ ní pé ọjọ́ méje pé ló ń fún mi àtàwọn tó sì ẹjọ́ tọmọ tó sì ń fẹ́ máa bá mi jù pọ̀ yìí èmi inú tọ́ sí bó tiẹ̀ ṣe pé àwọn ọ̀pọ̀ náà ló tọ́ sí bọ̀ èmi náà ló yẹ kí n débẹ̀ mi ò tiẹ̀ nígbà mi ò nígbà o màá wá jẹ́ kọ́mọ tó sì yẹn gun orí òkú níbo lójú ayé mi láyé ní tó bá gbà ò ní máa fún láyé kì í ṣojú mi kí ni mo lè ṣe fún wọn yìí o ṣebí mi ni mo sọ èmi ẹkùn
mo ti mọ tí màá ṣe fún bẹ́ẹ̀ ni ọdún ìjọ yẹn so. Vegas kí ló ń lọ. kí ló hápù kò sí ṣó lè rí i. ẹ ká wọ̀ gbòòrò lókun. bá mi tán sìgá ìjọ. ọ̀gá ìjẹ. ó ṣe ọmọ ìyá mi. láti ẹ̀rí lókẹ́sẹ̀ kan lọ lálẹ́ ìlà ẹ̀ lọ ṣe ọmọ rẹ̀. sọ́dà ọ̀la mi. ẹ̀gbọ́n mi tó ṣọ oyin wà ń bẹ mo ti mọ̀ pábẹ́ tẹ̀ náà mo ti máa bá yín ọlọ́run ajé 100. ìwọ lárí wẹ́rẹ́. èmi nìyẹn ẹ̀gbọ́n mo kì í wá ṣe àìsí iná bẹ tẹ̀ lọ́dọ̀ tó ṣẹlẹ̀ nìkan ní kí n mú kan wá fún mi kò ní yín nà oyè yín bàbá mi. ọmọ pẹ́ orí ẹwà mi wàá ṣe rẹ̀ bọ̀ dúró náà bó ṣe mú kan wá fún wa o láti ló fẹ́ gbà kan lọ́wọ́ wa nìyẹn o òbí ló ṣe báyìí lásán o. ẹ ti ká mi ṣá ẹ̀gbọ́n kan ló ṣẹlẹ̀ ní pé nígbà tẹ́ ti ká mi nìyẹn kan ló ṣẹlẹ̀ ní pé ọmọbìnrin kan ló lọ ń ṣàyà bí ẹ̀yìn ló lọ ń ṣẹ́yìn bí o pé wá rò pé boyfriend kìíní òun ló fẹ́ gbà. ó sú mi o àtàyàdó kó ti gbà pé mo ní lẹ́yìn ni o. bóyá ṣẹlẹ̀ ní pé ṣe rí bọ̀bọ̀ mi ó rò pé kò sí kankan lè wà lọ́rọ́ ọmọ ẹlẹ́rẹ̀ kan wá rò ó sú mi o ó wá rò pé kò ń tẹ̀lé virgin lọ wá rò pé mo ní àwọn ẹ̀gbọ́n kan lẹ́yìn náà ṣé màmá rí yín lẹ́yìn máa ojú máa tì mí ni nǹkan tó ṣẹlẹ̀. mi ò fẹ́ nǹkan púpọ̀ fún o mi kò fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ ni o mo fẹ́ teach ẹ̀ lẹ́sìn tí ó yé yín wọ́n tí mo fẹ́ ni pé ó yé yín náà. kí ló fẹ́ ká ṣe fún gangan sọ̀rọ̀ sókè àwọn tí ń alọ́bí kọ̀. ìjọba fi rán mi. ọkọ tó kéré jù. Vegas. ẹ ṣé bàbá mo trust yín. ìjọba kéré gan. Ọlọ́run nínú ayé. ó yà nà mo bàbá mi bàbá bẹ̀. iṣẹ́ tá à ń ṣe tẹ́ pé a tún máa fi lé ọmọ lọ́wọ́. irọ́ ni. àgbẹ̀ nǹkan tó kéré. inú dé ọ̀rẹ́ ń gbọ́dọ̀ mú mi wá yìí. mo ti gbàgbé ó pè mí pé kí á dúró dé àwọn ọmọ nǹkan tó ṣẹlẹ̀ wá dúró dé mi. ẹ ṣe fẹ́ tó sọ fún mi ni pé a máa mìtà àwọn ọ̀rẹ́ wọn níbi bí. mo fi bá wọn bí ni ó dà kú pè mí padà pé kí n pàdé àwọn ọbẹ̀ wá jókòó dé mi. èmi ni wàá dá èmi ni kò lè dá dúró síbi náà. mo bínú kí n kàn jẹ sáyé gẹ́ẹ̀tì wáyé ká fi dúró dé wọn tán bá dẹ̀ ti dé bẹ́ẹ̀ yàn àjọ máa rọ òun understand mi ní pé lónìí ló. ta lọ̀gá ṣé mi ní àbí ìwọ ni ṣé mi ní àbí ìwọ ni erin méjì fẹ́ mú mi ní kòtò ọlọ́gbọ́n ayé ẹ rọra. ó dáa níbi tọ́rọ̀ gbé dúró yìí kí wá lohun ẹbọ kí lohun ètùtù kí làtúnṣe sí gbogbo tó wà lẹ́yìn. ṣé ẹ rí àgbà tó bá kúnlẹ̀ níwájú mi tó gbà mí lọ́gàá ló tó lè fi inú somi ló tó lè fẹ́ gbọ́n mi pa bí bẹ́ẹ̀ kọ́ kò lè lójú ọjọ́ méje láyé tá a fi jáde láyé. bàbá ẹ̀jẹ̀ má bínú sá ok tó bá yẹ kó tó máa fi kúnlẹ̀ àbí kó dọ̀bálẹ̀ ní gbogbo máa fi yanjú ó máa dọ̀bálẹ̀ á kúnlẹ̀ ọ̀yá. n ta máa sọ rí o n ta máa sọ rí o. ó ti kúnlẹ̀ ó sì ti bẹ̀bẹ̀ ní báyìí wọ́n fẹ́ kó fi agbègbè wọn sílẹ̀ kó fi ìdílé sílẹ̀ kó má jẹ́ kó rí pẹ́kẹ̀sẹ̀ mọ́ ọ̀yá kúrò. ó ti lọ. adúpẹ́ o. arákánìkà ògògò nìka ìkánikájà èyí wojú wo láwọ̀sán òkùnkùn bírímù bírímù láwòrú táàrà bá sán takọtabo ní sá kíjo kíjo
ìwọ ti gba púpọ̀ lọ́wọ́ kù o ti fúkú lẹ́yìn pẹ́pẹ́yẹ jẹ ọjà mòrè mò bọ̀ òun orúkọ tá à ń palà ìfúkú ìwọ kò ṣòkù alàyè ni ọ̀yá dìde. iyán ti dà túgún ọbẹ̀ sì ti dà túsè. bẹ́ẹ̀ ni bàbá. ọmọ yín gangan rèé. Ṣọlá ilẹ̀ ń wò lórí ìjókòó yìí kò sí wàhálà wọn nílé yín àti ìwọ náà ẹ wò kélédùn àpò máa ṣọ́ wa. ṣé mi ní àbí ìwọ ni erin méjì fẹ́ mú mi ní kòtò ọlọ́gbọ́n ayé ẹ rọra ọlọ́gbọ́n ayé ẹ rọra tó bá jù mí lọ òjò lọ́hùn lọ ọba tó dá wa ló lágbára o ó kàn fún wa káyà lónìí ta lọ̀gá ṣé mi ní àbí ìwọ ni erin méjì fẹ́ mú mi ní kòtò ọlọ́gbọ́n ayé ẹ rọra èyí ti ṣe tọmọ ìyá méjì dọ̀tá ara wọn èyí ti ṣe tọmọ ìyá méjì dọ̀tá ara wọn ọ̀rọ̀ yìí ó lẹ́yìn olóye ayé ẹ fòye gbé ọ̀rọ̀ yìí ó lẹ́yìn ọlọ́gbọ́n ayé ẹ rọra.